Hello, how are you there? Hey, small bí small yàrá kò kì í sáfárà báyìí sí. Hey, ọmọ ìsọ pé mo wà o, ọmọ ìmọ̀ àbáyé jẹ́ o. Mo wá síbí ní last week yẹn kò bójú yìí. How are you there? Èmi náà fẹ́ tọ̀ síbẹ̀ ni. Sórí orúkọ mi ni Bàbá Yakubu. Ìjọba òṣèlú nìkan fún àbábá wàhálà. Eégún mọ̀kájí aláyà bí òkè, ó ti yí ẹ̀ náà. Ẹ pọ̀ o, ìjọba ó pọ̀. Mo pé kí n béèrè pé ló bá dé. 10,000 per 10,000 per. Ó ti yé mi. Èmi náà kò kì í ṣọmọdé. Ààrẹ mo ti wà nínú géèmù yìí ó ti pẹ́. 10,000 per. round. Ó ti yẹ. Ṣé kí n máa gbé nǹkan mi lọ? Àwọn ìbá báyé jẹ́ o. Ìyá àbẹ̀tá wà lé o. Ó yá ṣe ká máa lọ.